kò ń ṣe òbí níbẹ̀ mi ṣe rò ó ní tèmi torí àwọn ọmọ yẹn tó bá jẹ́ pé wọ́n rí owó ná tó jẹ́ pé wọ́n béèrè 50 naira ya wọ́n rí 100 naira fún wọn wọn ò ní lérò pé àwọn fẹ́ lọ fi ọmọ lẹ́kejì àwọn ṣògùn owó láíláí wọn ò ní lérò ẹ̀ ṣùgbọ́n àìtó kọ́wọ́ pé bóyá wọ́n béèrè 1 naira lọ́wọ́ òbí tí wọ́n rí òun ló jẹ́ kí àwọn òbí ló jẹ́ káwọn ọmọ yẹn kí wọ́n lọ fi ọmọ làkejì wọn ṣògùn owó nǹkan tí mo rí sí àárín yẹn nìyẹn but irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó máa fi wọ́n jófin lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí tó bá jẹ́ ní kọ́ńtírì tèmi ni irú bọ́n ṣe ń palẹ̀ mọ́ tó ń gbógbá ní nàìjíríà yìí wọ́n ń ṣe ní kọ́ńtírì tèmi ò ní kọ́ńtírì tèmi báyìí tó bá ti mú olè bó ṣe left hand ẹ̀ náà fẹ́ gé wọ́n á gé àdàlápá kékeré tó bá ṣe right hand ẹ̀ ni wọ́n á gé tó bá máa fi gé apá méjèèjì kò ní lè ṣe nǹkan yẹn á lè kọ́ àwọn tó pọ̀ lọ́gbọ́n tó ní nínú ọkàn pé kíní èmi náà fẹ́ ṣe wọ́n máa wò pé wọ́n máa ṣe nǹkan báyìí fáwọn lágbájá mi lè ṣe so nàìjíríà bẹ̀rẹ̀ sí ní da ètò abẹ̀rẹ̀ sí ní tò dáadáa bó ṣe bẹ́ẹ̀ mi ṣe rò ó ní o wípé kán máa ṣe nìyẹn. ní ọ̀rọ̀ ìjọba nìkan ni ó wá láti kẹ́ni ó bá látàwọ̀ àwọn òbí ìjọba náà wà ń bẹ̀ tó gbé ní tẹ̀tẹ̀lẹ̀ ibi tí nǹkan wà àmọ́ nǹkan ò le tó báyìí ara ilé tí nǹkan le náà lọ fa gbogbo ọmọ kékeré ọmọ sáré tó yẹ kó sá ọmọ mi ní ti báyìí gan tí wọ́n ń dákọ̀ iye owó ní ìsìn báyìí bàbá rẹ̀ gan náà ọ̀káwó yẹn rí bàbá rẹ̀ sẹ́yìn ọ̀káwó yẹn rí ọmọ ní ìsìn mẹ́wàá sí kí ni yóò máa yé ara pé nǹkan le òní tó ti ní ojú òkúrò sì tún ní ó ti ní ó tún kún gbogbo ojú ìṣẹ̀lẹ̀ yìí lọ́dọ̀ àwọn ọmọ ojú kòkòrò òkun ìjọba ẹ̀ nítorí ọ̀yẹ́ kí wọ́n lé wọ́n lé nítorí ọ̀yẹ́ kí wọ́n lọ nípa rẹ̀ wọ́n ń lọ nípa rẹ̀ nítorí ọ̀yẹ́ kí wọ́n gbọ́ wọ́n lè ní wọ́n ń gbọ́. olóko olú àwọn ẹdìyẹ ó lè máa ṣe adìyẹ olú àwọn ẹlẹ́dẹ̀ ó lè máa ṣe àwọn ẹlẹ́dẹ̀ olú àwọn nǹkan bíi àwọn ẹlẹ́dẹ̀ yẹn àwọn ẹja pípẹ́ nǹkan pẹ́pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ yẹn ó yẹ kí àwọn student tó bá ṣe tán tó bá ti ríṣẹ́ torí number 1 certificate kì í bàjẹ́ ẹni tó bá kàwé tán tó bá ríṣẹ́ tó bá mú certificate ẹ̀ tó bá wà lọ́wọ́ ẹ̀ at any time ó lè ríṣẹ́ but kó má dúró dìgbà tó mo bá tètè máa ríṣẹ́ yẹn irú iṣẹ́ àwọn àgbẹ̀ àwọn bíi ẹlẹ́dẹ̀ àwọn bíi gbogbo àwọn ènìyàn kó máa ṣe tó bá ti ṣe bẹ́ẹ̀ díẹ̀ èrò burúkú ò ní wà nínú ẹ̀ láti máa ṣe nǹkan tí ò tọ́ tó bá ti ń ṣe wọ̀nyẹn orúkọ ẹni tó jí láàárọ̀ kùtù báyìí tó lọ síbi iṣẹ́ tó lọ síbi oko ẹlẹ́dẹ̀ ló lọ ó lọ fún ẹlẹ́dẹ̀ ló jẹ tàbí oko ẹja ló lọ tàbí àwọn tó ń gbẹ tòmátò sí tàbí àwọn tó ń gbẹ ẹ̀gẹ́ wọ́n pé èrò púpọ̀ yìí ò ní wà nínú wọn láti máa ṣe ìjàmbá láti máa ba ìlú jẹ́ torí àwọn wọ̀nyẹn mo pa àwọn tó ń gbé ọmọnìkejì ṣe ògbówó tí wọ́n pa àwọn èèyàn yẹn mo pa àwọn pé àwọn ìlú ń ba ìlú jẹ́ tó bá sí nǹkan wọ̀nyẹn ìlú á máa lọ ẹjọ́ ẹ̀ka tí mo kà bẹ̀ àwọn ọ̀dọ́ wa sí kí àwọn ọ̀dọ́ wa mo bẹ̀ wọ́n ẹni tó bá ti ríṣẹ́ lára wọn kó mú iṣẹ́ àgbẹ̀ bí ẹlẹ́dẹ̀ kó máa sìn ẹja kó máa sìn gbogbo àwọn nǹkan pẹ́pẹ́pẹ́pẹ́ àwọn tòmátò sùn wọn kó máa sìn wá rí pé àwọn náà wà ní àlàáfíà èrò púpọ̀ yẹn kò ní sínú wọn bí mo ṣe rí sí i gọ́ọ̀mẹ̀ntì òjò kó bá kò lè ṣe gbogbo nǹkan tá à ń wá ọmọ bẹ̀ wọ́n sí ni kí àwọn gọ́ọ̀mẹ̀ntì wa kí wọ́n tẹ̀ tún gbìyànjú bó ṣe rí nìyẹn. àwa òbí àwa ní ara fọ́ọ̀tì ẹ̀ bọ̀tọ̀ ọmọ òun náà àti àwọn ìjọba ta nínà tó bá jáde skul ìmí ò ní níṣẹ́ kò sí nǹkan kan ìmí àṣe ọ̀kadà ìmí àṣe taxi ìmí àṣe lébra ìgbà tó wá rí pé wàhálà yẹn ti ń pọ̀ kóhun tó dẹ̀ kàwé tó bá rẹ̀yàn tó bá fi lọ pé àmọ́ opportunity bíi eléyìí tó bá ṣe nǹkan bẹ́ẹ̀ ló máa dówó fún ẹni yẹ ká lọ ṣe mo ní láti ibẹ̀ lọ wọ́n máa go through oríṣiríṣi nǹkan tí ò yẹ kó tọrùn bọ̀ tó wọ́n máa tọrùn bọ̀ tó fi máa sọ pé ìmí ìgan wá ní kó lọ lò yá ẹ̀ ìmí ìwá ní kó lọ lò bàbá àbọ̀tọ́ náà nìkan ló kọ̀ lè kó wa yọ kí ìjọba bá wá solution sí 5 years ago last year bíbí last year 2 years ago so kò sí nǹkan tá a gbọ́ pé ọ̀rọ̀ oògùn owó má ṣe oògùn owó but báyìí anything ní oògùn owó ni àwọn ọmọ yẹn kọ́lọ́kọ̀ máa ṣọ́ wọn fún wa ni.